ọ̀rọ̀ nípa Sharia court. Kí ló fa ariwo lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbé Sharia court wá ilẹ̀ Yorùbá? Ṣó yẹ kó dariwo? Kí ló jẹ́ pé gbogbo ìgbà tí mùsùlùmí ilẹ̀ Yorùbá bá ti béèrè fún ẹ̀tọ́ tiwọn náà láriwo máa dé? Ìgbà tí a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbò ńjọ́ní, bó tilẹ̀ jẹ́ pé bá a ṣe dì náà mùsùlùmí náà kọ́ ló jàǹfààní ẹ̀. A fẹ́ dìbò ńjọ́ní, ààrẹ tó wà ńbẹ̀ jẹ́ mùsùlùmí. Àwọn ará ilẹ̀ òkè ọya lọ́hùn, wọ́n ní àwọn ènìyàn kan ò lè ṣojú àwọn kọjá mùsùlùmí. Àwọn ará ọ̀dọ̀ wa ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ sí pariwo pé kinní kan igbá àwo kò bá sásùn. Ẹ dákun ẹ sọ fún mi, látijọ́ tí a ti ń yan ààrẹ nílẹ̀ Yorùbá ńbí, ẹ dárúkọ mùsùlùmí tó ṣojú, ẹ dárúkọ ẹni tó ṣojú tó jẹ ààrẹ lórúkọ tó jẹ́ pé mùsùlùmí ni tó jẹ ààrẹ nílẹ̀ Yorùbá lẹ́yìn bàbá tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Látijọ́ tí àwọn èèyàn ti ń jẹ ààrẹ tí wọ́n ń jẹ́ Kristẹni gangan, ṣé ẹ gbọ́ kí mùsùlùmí ó pariwo rí? Ó jẹ́ pé nígbà tí nǹkan bá tí ẹ̀tọ́ mùsùlùmí bá ti dé lẹ́yìn máa ń pariwo, lẹ́yìn máa ń fárígá. Kódà ẹ ṣe inúnibíni débi pé ẹ dìbò tako ẹni tẹ́ ẹ pè lọ́mọ Yorùbá ẹgbẹ́ yín torí ọ̀rọ̀ ẹ̀sìn. Wàláhì torí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ fi dìbò tako bàbá yìí, débi pé ìpínlẹ̀ Èkó ó bọ́ mọ́ wọn lọ́wọ́. Gbogbo àyè tó yẹ wọ́n ti rí ìbò gidi nílẹ̀ Yorùbá wọn ò rí, torí pé ọ̀rọ̀ ẹ̀sìn, torí pé ó jẹ́ Muslim ticket ẹ fi tako. Lónìí ní ìsìn báyìí ní ìsìn bó ti jẹ́ pé àwọn náà wọn ò ṣèṣe pé wọn ò fi ẹ̀mí ìmoore hàn sí mùsùlùmí pé mùsùlùmí dúró tàwọn. Àwọn náà ò ṣe dáadáa sí mùsùlùmí báyìí. Ta ni ń jẹ̀jọba ojú nìyẹn? Gbogbo àwọn tí wọ́n yàn láti ilẹ̀ Yorùbá lọ bẹ̀rẹ̀ ta ni? Ìbáwọn ti ara àwọn tí wọ́n dìbò takọ̀ náà ni wọ́n yàn lọ. Ọdún dọ̀rẹ̀ mọ gbogbo ẹ̀, Ọlọ́run bọ́ dá, Ọlọ́run tó dá. Ní kí wọ́n pa síbi ọ̀rọ̀ Sharia court tí mò ń lọ. Ẹ gbọ́ kí wọ́n fẹ́ gbé Sharia court wá ilẹ̀ Yorùbá, ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo. Ẹ dákun, ṣé kò sí Sharia court, ṣé kò sí nínú òfin Nàìjíríà ni? Sharia court tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ti fìdí jókòó nílẹ̀ Haúsá láì mọ iye ọdún sẹ́yìn tó sì wà ní òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dákun, ṣé tí mùsùlùmí bá béèrè fún Sharia court nílẹ̀ Yorùbá bí sábúrú bẹ́ẹ̀ níbí? Ní ìsìn fàpẹ́rẹ́ ni àwọn wo ló ní customary court? Sáwọn ẹlẹ́bọ kọ́ ló ní? Magistrate court, high court, àwọn wo ló ní? Àwọn wo ló ní magistrate court? Tòótọ́ wá jẹ́ Sharia court tó jẹ́ tàwa mùsùlùmí, ó wá dé nísìn ẹ wá bẹ̀rẹ̀ sí pariwo, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bá yá ẹ wà ní mùsùlùmí alákatakítí o, mùsùlùmí nígbà o, mùsùlùmí làwo o. Tá a bá ń sọ tó jẹ mẹ́tọ̀ wa, tá a bá fẹ́ sọ ẹ lálákatakítí ni wá, ẹ ní ẹ̀sìn ti fọ́ wa lórí, ẹ ká máa gbẹ́sìn lérí. Ṣùgbọ́n tó bá ti jẹ́ máa balẹ̀ ẹ̀tọ́ tí ní tẹ́ bá ti fẹ́ báyé mùsùlùmí jẹ́, tá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ ẹ rò ń tọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí gidi. Àwọn òpònú dèdèrìn àfáà kan náà wà, àwọn àfáà oní humanity sọ̀rọ̀ nísìn, wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ nísìn yóò, torí pé kíni tí wọ́n mọ̀ ṣe nínú Sharia court yẹn yóò tako aburú tí ẹ gbé lọ́wọ́. Ẹ sì má jẹ́ ń tàn yín, bẹ́ẹ̀ fò tẹ̀sẹ̀ yín tán lẹ̀ tẹ ẹranjú tójú yín fẹ́ yọ bọ́lá àbí tẹ yanu tẹnu yín fàya tí ń ṣẹ̀jẹ̀, Sharia court yóò jókòó nílẹ̀ Yorùbá. Dákun, ìwọ tó jẹ́ Kristẹni tó ń pariwo Sharia court nísìn, ṣé ìwọ ni Sharia fẹ́ iṣẹ́ lórí ni àbí mùsùlùmí? Ìwọ tó jẹ́ lẹ́bọ tó ń tako Sharia court, ṣé dákun sórí rẹ ni Sharia ti fẹ́ ṣiṣẹ́? Orí ẹni tó jẹ́ mùsùlùmí ni ó tó gba ọ̀rẹ́ rẹ̀ ní mùsùlùmí tó sì ṣetán àti lo Sharia Islam àti Sunnah Nabi sallallahu alaihi wasallam, ó ní Sharia máa ṣiṣẹ́ lórí ní Sharia court. Kọ̀ọ̀kan ìwọ tó jẹ́ Kristẹni, kọ̀ọ̀kan ìwọ tó jẹ́ lẹ́bọ. Torí ìdí èyí, òun kálukú ó ṣe kíni o, òun kálukú ó di ààyè rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kóòtù ẹ̀yin Kristẹni ẹlẹ́bọ náà ẹ̀ ń lò lérí mùsùlùmí. Ogún mùsùlùmí léyìí o, ẹ̀tọ́ mùsùlùmí léyìí o, mùsùlùmí ló sì fẹ́ wúlò fún kọ̀ọ̀kan ẹ̀yin ẹlẹ́bọ àti Kristẹni. Torí ìdí èyí, ẹ dákun, ẹ gbójú kúrò ńbẹ̀, ẹ má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ o, ẹ fílẹ̀ fún mùsùlùmí kó di nǹkan rẹ̀ mú. Àdúrà wa gbà, ojú òní tiwa, ó dàbọ̀ náà.